عبد العزيز ودشنا ربي زد رومك لأجدادنا يا سامي الأصوات يا رب سما شيخنا عبد سلام العارفين أحمد الكبريتي عند زوسنا. صلاة على النبي الكريم صلى الله عليه وسلم. mo tiẹ̀ dákọ̀ anabi wa muhammadu. صلى الله عليه وسلم. mi ò rí ẹni bá mi yòbó anabi yẹn dáadáa. صلى الله عليه وسلم. àṣẹkùbọ̀ àṣàlátù fún muhammad. صلى الله عليه وسلم. مولانا أمير الجيش اغفر لعبدك يا حي الصلاة يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي. ẹ bá mi wí gbólóhùn yẹn dáadáa ya Rabbi ya Ghaffar ighfir li abdika ya hayya salati. يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي. بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. pẹ̀lú àṣẹ gbogbo àwọn ńláńlá tí wọ́n ń bẹ níkàlẹ̀. سلام عليكم سنة نبوية. bàbá wa bàbá سلام عليكم al-Khalifa. سلام عليكم bàbá wa Katibi nílọrin. سلام عليكم bàbá wa oníwèrèdí ilal amami. سلام عليكم láti Port Harcourt سنة Abíbẹ̀kọ́ ní نبوية. ní Wọ́rí. ẹni ọba ti gba tiyín ò ní wọ́rí ní Wọ́rí. إجابة فرد. alfa wa gèrè. إجابته فرد. al-imamu ní High Court. إجابته فرد. alfa wa ayé gbà mí. إجابته Ọlọ́run kò fi ààyè gba èmi náà. فرد. ẹni ọba fẹ́ káyé ó gbà wọn kó ṣe àmín. إجابته فرد. alfa wa Abdulwasi. على كل Ìṣàgámù. مسلم. alfa wa òní ṣòfò. على كل muhyil مسلم. qulubi. على كل مسلم. ó kàn yẹn ó dáa púpọ̀ àmẹ́ni tí ń bá ń pèrè mi láì dá òun máa ṣòfò díẹ̀ o. على كل Asòfò. مسلم. Muhyiddini òní ṣòfò. على ó dáa mo gbádùn ẹ̀ mo gbádùn ẹ̀. كل مسلم. Al-Imam bun Imam. gbogbo yín ni mo kí. إجابته فرد. Dr. Yunus láti Kọ̀rọ̀. إجابته فرد. Khalifa wa Olúnládé. إجابته فرد. Alhaji Abdulwasi. إجابته Khalifa wa Ọlọ́jẹ̀. إجابته فرد. Afa wa Kájọlá. على كل مسلم. Ọlọ́njà Jọlá. على كل مسلم. mo kì í kí àlùfáà wa tí wọ́n wọ green lẹ́gbẹ̀ẹ́ yín. على كل مسلم. Sheikh Lukman. على Afẹ́nifẹ́rere. كل wọ́n wá jókòó ti Kájọlá. كل مسلم.
gbogbo ẹ̀yin àfa ńláńlá ni mo kí. إجابته فرد bàbá wa Gàmbàrí ń bẹ ńbẹ̀. فرد على كل مسلم bàbá wa Sùmùrà ń bẹ ńbẹ̀. فرد على كل مسلم bàbá wa elédè kan ń bẹ ńbẹ̀. فرد على كل مسلم Muhammadu Tọ́ha Gèrè àwọn náà ń bẹ ńbẹ̀. على كل مسلم bàbá wa Búláàlà. فرد mo fẹ́ kọ́ kán mi sóbi lálàá òní. ولي الله بين العالمين Waliyullahi bainal alamin. bàbá Búláàlà lajami'una al-Ọ̀fáwí. bàbá Búláàlà lajami'una al-Ọ̀fáwí. ahamu sakaku madekhaluhu wababun. Allahu yasu lijami'ina al-Ọ̀fáwí. Allahu yasu lijami'ina al-Ọ̀fáwí. bàbá wa ní fàgbà kan pa Ọlọ́run. Waliyullahi. Afẹ́nifẹ́re. Waliyullahi. Àlùfáà wa Bàtúrè. Waliyullahi. Bàtúrè. Waliyullahi. Bàtúrè. Waliyullahi. Ajá Abdulgani tí wọ́n ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ olóòtú tí a máa tú gbogbo nǹkan lẹ̀. Waliyullahi. Kìí sórí nìkan lolóòtú máa túlẹ̀. Waliyullahi. Túlẹ̀. Ijabatu faridun. Ẹ bá ti wí bẹ́ẹ̀ ẹ̀rín rẹ̀ máa yàtọ̀ ni. Faridun. Ibi tẹ́ ti lè kàn án lówó gangan nìyẹn. Túlẹ̀. Alákùnrin. Ẹni pé kò gbérí òun sókè. Alákùnrin. Ó tún fẹ́ máa túlẹ̀ náà nù. Ajá Abdulkabir. Ijabatu faridun. Gbogbo àwọn jama yín la kí àlùfáà wa tí wọ́n fáyín dáadáa yìí. Ijabatu faridun. Àlùfáà wa Ọláṣẹ́ni Alákùnrin. láti Ṣàgámù. Sírù Sàlám Alamini. Ẹ jẹ́ ń kí gbogbo yín. Alákùnrin Mùsùlùmí. Àlùfáà wa Muhammad Saheed. Alákùnrin Mùsùlùmí. Balógun. Alákùnrin Mùsùlùmí. Alánàmú. Bẹ́ẹ̀ yà bá rí irùngbọ̀n náà yóò mọ̀ pé Balógun. Alákùnrin Mùsùlùmí. Mo tàtàrà Balógun mo kí bàbá lówóró. Ijabatu. Bàbá lówóró bíjà ìlímọ̀ sẹ́línà. Bàbá lówóró bíjà ìlímọ̀ sẹ́línà. Ẹ dákun ẹ bá mi wí dáadáa alibarika àwọn náà là ń wá. Wàkọ́ọ̀kà. Kàmínàlì ìdárọ̀ bùlí bàràyà. Bàbá lówóró bíjà ìlímọ̀ sẹ́línà. Bàbá lówóró bíjà ìlímọ̀ sẹ́línà. Ẹni ó bá Yorùbá ànábì ò ní parẹ́. Bàbá lówóró. Ìgbọ́ Yorùbá ànábì yẹn dáadáa. Àlùfáà wa tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ wọn. Ajá Abdulmumin. Òkúta gidi. Sókúta rọrùn gan. Ká tó pé ìtótún gidi nínú òkúta. Ẹnjìníà. Mo kí Àrìmíyà. Ọláyínká olórúkọ pàtàkì. Olúfadí. Àrìmíyà tímátímá. Tóhùn. Mẹ́sàlátì. Bí wọ́n bá ga tá ọ̀ bá lè kí àwọn èèyàn mọ́, òun ṣòfò díẹ̀díẹ̀ nù. Àrìmíyà. Gbogbo kìíní yìí ń fa ìsìn náà ni. Ijabatuhu faridun ala kulli muslimin. Ijabatuhu faridun ala kulli muslimin. Mo kí ẹ ní ìní.
faridun. ọmọ ìyá gidi ọmọ ìyá rere faridun. Alhaji Abdulkabir Sayuti minister. Abudali kabiri sayuti afuku. Fakharul Qodiriyah. Abudali kabiri sayuti afuku. Sórí pé ntí ò ti jò lù kó lálùyọ láyé ọ̀rọ̀ ẹ̀yìn àwọn ọmọ ìyá rẹ̀ tó máa ń sọ ní òjò lálùyọ tó sì fi kú ò lè rálùyọ lù. Abudali kabiri. Kò rí bẹ́ẹ̀ fún Afuku. Sayuti afuku. Afuku adúró ti ní mínísítà. Abudali Máàlámíkà mínísítà. Azumali. Mú mínísítà tiẹ̀ jáde kárí. Abudali kabiri. Mínísítà tiwa lélẹ́yìí. Abudali kabiri. Bóyá mi gan ní padà wé láwà ní mínísítà yẹn. Sayuti solati. Tí màá wá kó àwọn mínísítà gan-an ìwà kó wọn wọlé ìṣì wọn wọlé. Abudali Pé ẹ̀yin mínísítà àtijọba ẹ máa bọ̀ wá ibi tí mo ti fẹ́ wé láwà ní mínísítà gangan táwọn àfa. Abudali kabiri. Bí mo ti wí o, Solati. ó ti rí bẹ́ẹ̀ náà nù fa. Abudali kabiri. Tí ó lọ fa dáadáa, tí ó lọ fa. Abudali kabiri. Inú Ramadana ni ó sì jẹ́. Sayuti solati. Ó ti lọ bẹ́ẹ̀. Abudali kabiri sayuti ilal abad. Abudali kabiri. Sayuti solati. Ìwà rẹ̀ ni ó máa wù ló fi gbẹ̀san rẹ̀. Ìwọ orí ibú tó ń wù wọn kò lè jó rẹ̀san rẹ̀ gbà, ẹ̀san ibú náà lọ gbà. Kéyìí tó kù mọ́ gbọ́ òun. Gbogbo èèyàn afá ńláńlá ni mo kí. Àsìkò gbà mí láti kí yín nífa. Fariduni ala kulli muslimi. Mo kí àwọn ẹ̀yà wa nínú ilé. Fariduni ala kulli muslimi. Ìyá wa Amiral Jaysh. Faridun. Ìyá wa Ọba Salati. Ala kulli muslimi. Ajiya. Ìyá Ruqaya. Faridun. Ìyá Mazida. Ala kulli Gbogbo yín ni mo kí. Mo kí àwọn ọmọ ilé kéwú náà. Ala kulli muslimi. Ajá Fatima. Ala kulli muslimi. Ìyálé kan o. Faridun. Ìyálé dáadáa tí ó lu àmọ́ ọkọ rẹ̀ léṣo. Ala kulli muslimi. Gbogbo ìyálé tó bá lu àmọ́ ọkọ léṣo ẹ̀san rẹ̀ lára ọmọ rẹ̀ náà ni ó ti kó. Ijabatuhu faridun. Ṣé wọn náà rí gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tó gbà lánàá wo bó ti dorí ire lónìí? Faridun. Wà wọn tí ó gbà lánàá wo bó ti dẹkún fáwọn lónìí? Ala kulli muslimi. Bẹ́ẹ̀ ni ó máa ń ṣe lọ làwọn ọmọ fi lálùbáríkà sí. Ó fi àfáà lọ́kàn balẹ̀ làáfáà tún fi lọ Amẹ́ríkà. Ala kulli muslimi. Ajá Halima l'Amẹ́ríkà. Faridun. Fatima ó tẹ́yìn ilẹ̀ fún Halima l'Amẹ́ríkà àti Fatima àti Halima gbogbo wọn wá mọ irùngbọ̀n àlìbágáwí. Faridun. Wọ́n wá mọ ìsìngbà mímọ́. Ala kulli muslimi. Ìgbà mímọ́ dáadáa nọ̀hání okòm àlìbágáwí. Nọ̀hání okòm sẹ́lí lálìmọ̀ jìdí fínà. Ẹjọ́ torí Ọlọ́run tó bá yẹ pé orin ìyẹn náà ni mo ké tí mo fi lọ ẹ dákun ẹ gbà mí bẹ́ẹ̀. Yóò sì dùn mọ́ mi kí gbogbo àfa olóríire bá mi wí nọ̀hání okòm sẹ́lí lálìmọ̀ jìdí fínà. Abagawi Sheikhana Abdul Azizi. Abagawi Sheikhana Abdul Azizi. Huwa limibizalu mubtasimun sefirun. Huwa limibizalu mubtasilun sefirun. Hakimun
hazikon Abdul Azizi. Hakimun hazikon Abdul Azizi. Ìràwọ̀ ọmọ kéwú tá a máa bá mi wí orin yẹn dáadáa ni kò dùn mọ́ mi bóun yẹn ti lọlẹ̀ yẹn Al-Bagawi pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ayabuna al-khairi Ayabuna al-khairi Bagawi yun sharifun. Ayabuna al-khairi Bagawi yun sharifun. Waqaka min al-ida rabbul azizi. Waqaka min al-ida rabbul azizi. Nu'anniukum salila limajdi fina. Nkí olóríire nì ẹni tí wọ́n bí ire tí wọ́n fi àtọ̀ rẹ̀ bí sáyé tí àtọ̀ náà wá dòríire fún gbogbo ayé lónìí. Nu'anniukum salila limajdi fina Abagawi. Salila limajdi fina ọmọ pilẹ̀ ọmọ dùnnú olóríire pàtàkì. Ẹ máa rí àpẹẹrẹ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lára ọmọ rẹ̀ tí wọ́n bá bí. Sheikhana Abudul Aziz. Ẹ bá wí. Abagawi Sheikhana Abudul Aziz. Ẹ jọ̀ọ́ nítorí tànàbí Muhammadu. Abagawi. Ẹ dákun gbogbo àfa tó bá bá mi wí ayé tiwa náà ò ní bàjẹ́. Abagawi Sheikhana Abudul Aziz. Abagawi Sheikhana Sayuti ẹ dákun ẹ jókòó lẹ́nà. Ìmọ̀ àwù Sayuti kọ́ sá máa bó ni àwa máa bó owó ni. Abagawi Sheikhana Abudul Aziz. Ọ̀rẹ́ rẹ̀ ọmọ ẹ̀yà rẹ̀ ìtú tí ń wù kó dìde kó máa wá. Abagawi Sheikhana Abagawi nakun ma lulu si ma lulu fẹ́ tukewu díẹ̀ ni. Abagawi Sheikhana Abudul Aziz. Abagawi Sheikhana olóríire àfáà kó bá mi wí. Olóríire àfáà tí ń bẹ́yìn àyìn ni kó bá ń yanu kó wí dáadáa. Abagawi Sheikhana Abudul Aziz. Abagawi Sheikhana Abudul Aziz. Abagawi Sheikhana Abudul yọ̀ǹda fún ọtọ́ pọ̀. Abagawi Sheikhana Abudul Aziz. Huwalimi bizalu. Ọlọ́rẹ̀ títa ní Al-Bagawi. Bálì Bagawi bá ń bẹ lóde àwọn ọmọ ìyá rẹ̀ Al-Bagawi anáwó àtán. Mubutasimu sefirun. Al-Bagawi kì í sì báyàn ṣe láàbọ̀. Mubutasimu sefirun. Al-Bagawi ò ní rẹ́rìn sí ọ lójú ayé kó bá tiẹ̀ jẹ́ lẹ́yìn. Mubutasimu sefirun. Gbogbo àfáà tí bá ṣe bẹ́ẹ̀. Gbogbo àfáà tí bá ṣe bẹ́ẹ̀ tí ó rẹ́rìn sí ẹ lójú ayé tí ó sì máa sọ nǹkan mi lẹ́yìn. Ẹ̀yin náà làfáà náà máa wà kò ní bọ́ síwájú. Mubutasimu sefirun akimu. Ibi tá a ti ń kó bára wa nù. Akimu adikun Abudul Aziz. Mo ṣe àfáà Musa. Akimu adikun Abudul Aziz. Sefirun. Al-Bagawi bá rí kinní kan tó fẹ́ bàjẹ́ Al-Bagawi ó dìde àtúnṣe ni. Sefirun akimu. Kéèdó ń bi pé kí nǹkan bàjẹ́. Sefirun akimu. Bẹ́ẹ̀ bá rálálá fa tó dá nǹkan lẹ̀ Al-Bagawi tí dálẹ̀ lọ́dọọdún báyìí. Àfáwà Kájọlà. Tí gbogbo àfáà ó sì pèsè báyìí. Wàláyé ìwà ní ń jẹ́ bẹ́ẹ̀.
Hakimun, 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 Hazikun. Hakimun, ọ̀jọ̀gbọ́n ni Al-Bagawi. Orí Al-Bagawi pé. Adikun abudul azizi. Imam bẹ tó yanjú. Adikun abudul azizi. Késo owó nìkan. Lẹ́ẹ̀fì ìròyìn Al-Bagawi. Imam bẹ. Adikun. Fáàmù tó yanjú ń bẹ. Adikun abudul azizi. Irùngbọ̀n yẹn bẹ rí bó ti pọ̀ tó yẹn. Irùngbọ̀n mímọ́ ni kì í ṣe irùngbọ̀n ìmọ̀ kan. Hakimun. Hakimun, 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 Hazikun, Abdul Aziz. Hazikun Abdul Aziz. Hazikun Abdul Aziz. Ayabuna al-Khairi. Amare. Àwọn èèyàn Yorùbá Ànábì Muhammad wa. Ẹni ọba Yorùbá Ànábì ò ní parẹ́. Àwọn ìyá wa Yorùbá Ànábì kò dùn mọ́ mi. Gbogbo ẹni ọba fẹ́ sóríire lára ọmọ tó fẹ́ róríire lára ọmọ kó Yorùbá Ànábì lẹ́ẹ̀mẹ́ta. Ayabuna al-Khairi. Mo pè wọ́n ọmọ rẹ̀. Bagawi náà nù ni. Ọmọ òsì lọ́mọ mi lọ́dọ̀ àwọn bàbá rẹ̀. Ó fẹ́ dàbí àwọn Al-Bagawi. Ṣé ìwà táwọn Al-Bagawi ń bẹ tí wọ́n ní ni wọ́n ní? Bagawi Sharifun. Ó jẹ́ gbogbo ẹ̀ náà títí kàkà kó hàn lára rẹ̀. Ọmọ wo kànbókànbó ní. Bọ́ọ̀bá ti dóde. Ayabuna al-Khairi kò ní bẹ́ẹ̀ fún Al-Bagawi. Bagawi Sharifun wa kọ́ kàmínálì. Bagawi Sharifun. Lóhùn àwọn bàbá mi mọ̀nà. Ayabuna al-Khairi. Arimiyahu mo da yẹrẹ pé Arimiyahu lẹ́yìn. Bagawi Sharifun. Ayabuna al-Khairi. Bagawi Sharifun. Wakoka. Minal ida Abdul Aziz. Wakoka minal ida Rabbul Aziz. Wakoka minal ida Rabbul Aziz. Ọlọ́run bá wa sọ yín bí gbogbo ète àdánwò aburú ọmọ ànábì Ádámà. Ìjírà lẹ ti ń ṣe látàná kó tó dòní. Ìjírà lẹ ṣe láti Ìbàdàn wá sí Bágà. Láti Bágà ó dọ̀dọ̀ bàbá mi àgbà Alfa ńlá. Intiqal min makan ila makan. Ká kúrò láàyè kan bọ́ síbòmíì náà ní ń jẹ́ ìjírá. Bàkẹ́yìnà alàlìmọ́dé kàṣírà wà èèyàn kan. Ẹlòmíì ààyè tí ń bẹ látàná náà ló wà títí dìsín. Ààyè orí ibú lẹlòmíì wà látàná náà títí dèní. Kèkú ò láyé orí ibú. Ààyè orí ibú náà ni ó wà tí wọ́n gbé lọ́tẹ́. Alàlìmọ́dé kàṣírà wà èèyàn kan. Al-Bagawi àwa olóríire ẹ̀já máa bára wa ṣe. Àfáà tẹ bá ti rí i pé ọlọ́tẹ̀ àfáà ni ẹ tètè máa jìnnà sí. Torí kò sọ́tẹ̀ nù wà nábì. Ìjírà rẹ lọ́dún yìí wo bí tó o ti ń bọ̀. Kí ló àchífù láyé ẹ yọtọ̀ tí ń pè ọ́ lálàáfà. Al-Mu'izz
Fasiru kama saru ala darbi wasnau. ẹ̀mí yóò gùn dáadáa. Fasiru Kìí ṣe- kama saru. inú yín máa ń dùn tẹ́ ẹ bá rí mi. tẹ́lẹ̀mí bá ṣàdúrà pé kẹ́mi mi ó gùn ìmọ̀ wí nǹkan mi sínú ni o. Fasiru kama àmọ́ kìí ṣe bí tí. saru ala Eh? darbi wasnau. Fasiru Al-Mu'izz. kama saru Al-Mu'izz. ala darbi wasnau. Fasiru ìwà wo tí ń jẹ́ ìjìrá náà nù fa. faqannabiyin. ìwà wo ní bẹ̀ lọ́wọ́ rẹ lánàá kó tó dòní. في خلق وفي خلق kí ló achieve jọ tí wọ́n ti ń pè ọ́ láàfà. في خلق وفي خلق wọ́n náà máa béèrè lọ́wọ́ ọkàn rẹ nínú ọkàn rẹ lọ́hùn pé kí ni mo tiẹ̀ achieve gan. في خلق wọ́n sì ń pè ọ́ láàfà. وفي خلق tọ́ ọ bá ti láṣeyọrí kankan nídìí ìjà àfà àtọ́njẹ tí wọ́n ń pè ọ́ láàfà títí dọdún yìí ọ̀yà chẹ́kì ara rẹ̀ kò sí ìjìrá kò mi orí ibú tó ṣe kò sí lọ bí tó dáa. في خلق وفي خلق ẹnu àfà mi lè wú géètì. ولم يدانوا في علم ولا كرم àwọn àlìbágáwí ejòkó ń bi kí nǹkan lomi ò bàjẹ́ ní ìgbà tí wọ́n bá dá nǹkan rẹ̀ lẹ̀ ní nǹkan wọn máa fi dà. فقنبيين àlìbágáwí lọ́tún àlìbágáwí lọ́sì في خلق ṣé bó ti wá bẹ̀rẹ̀ náà látàná náà nìyí. في خلق وفي خلق gbogbo àwọn afáàláwo agbádá là ń wúra wa yìí. في خلق وفي خلق máa mo rá afáàlẹ̀ kan mo ní afáà yìí wù mí púpọ̀. في خلق وفي Láti Ṣàgámù. خلق ṣé bí mo ti wí òun sọ́sì dọ́kàn mi bẹ́ẹ̀. في خلق وفي خلق ṣé bí mo ti wí òun sọ́dọ́kàn bẹ́ẹ̀. في خلق ṣé وفي ntọ́ máa ń wí sọ́dọ́kàn ẹ̀. في خلق وفي dákun. خلق jésù àfáà nìkan àmàwùjọ àwọn àfáàlà ولم يدانوا في علم Bayaroba. ولا kúdí kúdí كرم. kúdí 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 ولم يدانوا kúdí kúdí bẹ́ẹ̀ kúdí ولم يدانوا في kúdí kúdí bẹ́ẹ̀ kúdí 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 bẹ́ẹ̀ kúdí kúdí. olórí ibú mi tó lè máa wí nǹkan mi wá. ولم يدانوا في علم ولا كرم orí yìí tí n tún ṣe yìí o tún wá nǹkan mi lọ́kàn ìyẹn pretend ṣe rere. ولم يدانوا في علم ولا kúdí كرم. kúdí bẹ́ẹ̀ kúdí 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 inú ẹlòmíì ti ń bàjẹ́ báyìí. فقنبيين ìjìrá náà nù àníká kò ń bí ọ̀tẹ̀ kọ́ bọ́ síbi tó dáa نبيين في kó kò ń bí lára kọ́ bọ́ síbi tó dáa kúdí kúdí bẹ́ẹ̀ kúdí 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 bẹ́ẹ̀ kúdí kúdí bẹ́ẹ̀ yẹn bá ṣe èrè wọ́n kàn kúdí kúdí rẹ̀ ni فقنبيين wọ́n yọ parẹ́ ni. في خلق وفي خلق ìjìrá náà nù ni ولم يدانوا في àlùmúhùyí علم ìjìrá náà nù. ولا كرم innal ladhina amanu wa amilu solihati kanat lahum jannatul firdausi nuzula khalidina fiha la yabghuna anha hiwala قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جينا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا
Ah, tí n bá sọ fún yín Amirul Jaishi mo jánásì fún bàbá mi mo jánásì fún. فمن ẹ má máa waste ohun mọ́. Ṣébi tí wọ́n tún ṣe Hijrah tiẹ̀ sí ló tún ṣe o. Bọ́ọ̀ máa rìn kí bí orúkọ. فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. Ayú ànásù ọdún lẹ́nu wa. Ìwà abúsí ń bẹ lẹ́nu wa. Ìsì ń bẹ lọ́kàn wa. إن Ẹ̀kú mẹ́, ẹ̀já kú mẹ́. وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. إنما أنا بشر مثلكم Yọ̀dà fún Abu. إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ahọ́n ló burú o, ọkàn ló tẹ̀lé. Ẹ dákun ká máa wéṣì kéwú láàrin wa kò wúlò. Ká máa wéṣì kéwú kò wúlò. Àní kí ni ń bẹ lọ́kàn rẹ sí mi bí n ti ń sọ̀rọ̀ yìí? Dédé ti ń bẹ lọ́kàn rẹ sí mi bí n ti ń sọ̀rọ̀ yìí náà lọ́wọ́ yóò fi ṣèdájọ́ fún ẹ yóò tún fi ṣe fáwọn ọmọ ẹ. Bẹ́ẹ̀ ni fẹ́mi náà ahọ́n ló burú o. Hijrah àtọ̀dún ìtàn àwọn alọ́dọ̀ àlìbágáwí ẹja kú níbi tí ọ̀dà kábọ̀ síbi tí tọ́da ọkàn ló tẹ̀lé ẹ̀ta hàn yín ṣe ẹjọ́ kan ó mọ́ ẹ̀ta hàn yín ṣe ẹjọ́ kan ó mọ́ ahọ́n ló burú ọkàn ló tẹ̀lé ahọ́n ló burú ọkàn ló tẹ̀lé ẹ̀ta hàn ṣe ọmọ ya ẹjọ́ kan ó mọ́ o ẹ̀ta hàn ṣe ẹjọ́ kan ó mọ́. Ọmọ alágbájá ni mí làkàṣègbè ni bàbá mi. Ọmọ alágbájá ni mí o làkàṣègbè ni bàbá mi. Ọlọ́run ló mẹ́ni tí ó là lọ́rùn kò sójú ṣáájú kò sójú ṣáájú kò sójú kò sójú kò sójú ṣáájú abára inú dà kò sójú Allahumma salli ala Muhammadin Allahumma. Tí wọn náà bá fẹ́ràn nábì bá wí dáadáa. Allahumma salli ala Muhammad Allahumma. Ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ bú máa kó súnsú mi nǹkan ọ̀rẹ́ rẹ̀ ni. Àmọ́ ọ̀rẹ́ rẹ̀ yóò túraká ara rẹ̀ ò ní tú. Allahumma salli ala Muhammad. Atohiri ni mo máa jà Allah. Arimiya. Salli ala Muhammad. Atohiri ni mo máa jà Allahumma salli. Ya Rasulallah. Anabi Muhammad. Anabi Muhammad. Anabi Bagari. Anabi Muhammad. Anabi Muhammad. Anabi Muhammad. Anabi Muhammad. Anabi Muhammad. Rasulallah. Anabi
Mustafa Sayyidi. Ọlọ́bí o. Ya Nura Nure, Ya Nura Nure le Huda. Huda da Huda. Huda da Huda. Ya Mustafa Sayyidi. Mudassiru. Ya Mustafa Sayyidi. Muzammilu Mudassiru. Mudassiru. Muzammilu Mudassiru. Ya Huda, Huda da Huda. Ya shugabana Bakuri. Ya Oda Mumiduna Murshiduna lillahi Sheikh Ibrahim Abuda Sheikh Ibrahim Abuda Mumiduna Murshiduna lillahi Sheikh Ibrahim Oya Sheikh Ibrahim Allah كيف ذكرك يا حبيبي لم يزل يسقي القلوب محبة ونعيما يا من سلكتم نهجه وسبيله صلوا عليه وسلموا تسليما صلوا عليه أولئك نعم الخليفة ألف صلاة ألف سوي القرآن ألف الصلاة يا شيخنا ديوان خليفة ألف ديوان خليفة يمينا ثم شمالا ما مثل شيء ألف الفصلات شيخنا الفصلات شيخنا شيخنا حي في الحياة حي في الممات شيخنا صلاتي لا إله إلا الله حي في شيخنا صلاتي لا السلام عليك يا شيخ عند صلاة قوسي يا الله يا الله يا الله الله يا الله الله يا الله oh ya Allah Allah subhanallah salaye ṣàlàyé aláwọ̀ rọ́ìdù. Bàbá àgbà Sọláàtì Ọlọ́run kó jẹ́ kí a rí àlàáfíà yín lò pẹ́pẹ́ Ọlọ́run kó wọlé ànábì wa Muhammadu bàbá wa Sọláàtì Ọlọ́run ò ṣe o yanjú bọ̀ díẹ̀díẹ̀ ó yanjú bọ̀ díẹ̀díẹ̀ ó ti dáa. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.